àfáà yìí ṣé àwọn ẹbí Alhaji Taiwo Hassan ṣáwọn náà rán yín wípé kẹ́ lọ bá wọn ké gbàjarè pé ẹ bá wọn gbé àgbo wá ṣáwọn náà rán yín pé kẹ́ lọ bá wọn sọ níta wípé o condition wọn critical. nǹkan tí ẹlẹ́kún fi ń sunkún gbogbo ìgbà kan ló yẹ káwa máa fi nǹkan yẹn ṣayọ̀yọ̀. nǹkan tó ń bá èèyàn kan nínú jẹ́ kí ló dé táwa rí nǹkan yẹn bí nǹkan tó lè mú wa débi ọ̀la bí ìgbà tá a fẹ́ gbọ̀nà ẹ̀bùrú tá a fẹ́ fi débi ọ̀la ni mo rí sí. àfáà yìí tí mo gbé sókè ẹ̀yin lẹ́nu fídíò tí mo ṣe àti ẹ̀yin èèyàn tẹ́ máa ń mú irú wà báyìí tẹ́ máa ń ṣe ẹ wo bí ìbànújẹ́ èèyàn kan ẹ má jẹ́ kó máa jẹ́ ìdùnnú fún ẹ̀yin nítorí pé kí ni ẹ mọrú ipò tẹ́yìn fún ara yín lè bára yín lọ́jọ́ ọ̀la tí èèyàn bá dẹ̀ fi tọ́mọlé èrí máa ń wó mulé bẹ́ẹ̀ ni. àfààní àbóníṣègùn mi ò mọ̀ ṣùgbọ́n ṣe rí fídíò tẹ́ ṣe yẹn mi mọ́ bó ṣe ń gbé fídíò sókè ni o mi ò bá kọ́kọ́ gbé fídíò yín wá káwọn èèyàn gbọ́ nǹkan tẹ́ sọ káwọn tó ní làákàyè kan wá digest ọ̀rọ̀ yín kan wá wò bóyá bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn bó ṣe yẹ kẹ́ sọ lẹ sọ yẹn àti pé ta ló rán yín iṣẹ́ ṣé àwọn ẹbí Alhaji Taiwo Hassan ṣáwọn náà rán yín wípé kẹ́ lọ bá wọn ké gbàjarè pé ẹ bá wọn gbé àgbo wá ṣáwọn náà rán yín pé kẹ́ lọ bá wọn sọ níta wípé o condition wọn critical. We are not dumb. ọ̀pọ̀lọpọ̀ nù wa la dẹ̀ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní cancer àmọ́ stage 4 àmọ́ bó ṣe rí kò di dandan kẹ́ ẹ padà wá síta wá sọ fún wa pé condition wọn burú jáì pé ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ gbogbo wa pátápátá náà la nífẹ̀ẹ́ wọn tá a dẹ̀ ń fàdúrà ràn wọ́n lọ́wọ́ ṣé wá rí èyí tẹ̀yìn wá ṣe yẹn ìwà àtẹwáwù ìwà burúkú ni bẹ́ẹ̀ ṣe bọ́ síta tẹ́ wá ń sọ fún wa nígbà tẹ́ débẹ̀ iye àgbo tẹ́ kó sápò iye bó ṣe wúwo tó iye bó ṣe rí yẹn kò sẹ́ni tó wọ́n yín ṣe omi ìwò páwọn ẹbí ògògó pè yín ipe tẹ́ bá ti kúrò lọ́dọ̀ wọn kẹ́ lọ bá wọn sọ níta condition tó wà àti bí condition tó wà ṣe rí. ẹ wo bí nítorí pé ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ yín ipò oníṣègùn ní ipe ẹ̀ ń ta oògùn ẹ̀ ń ṣe oògùn tó ṣeé ṣe kó jẹ́ èyí tó máa gbọ́ nǹkan tó ń ṣe wọ́n nítorí pé lábẹ́ òfin NAFDAC mi ìrò pé oògùn tẹ́ ń gbé kiri yẹn mi ìrò pé ní NAFDAC registration mi ìrò pé oògùn yẹn ní NAFDAC ṣùgbọ́n nítorí pé àwọn ọmọ ẹni tí nǹkan ṣe wọ́n ké gbàjarè síta wípé ẹni tó bá mọ nǹkan tó lè kí ẹ nílànà Yorùbá kó jọ kó jáde sáwọn wọn ò ní kẹ́ bá wá mú nǹkan yẹn wá tán kẹ́ wá padà síta kẹ́ wá sọ condition tẹ́ bá wọn àti iye nǹkan tẹ́ gbé lọ fún wọn bẹ́ẹ̀ ṣe gbé 5 litre tẹ́ gbé gbẹrẹ fún tẹ́ gbé kéékèèké tẹ́ tò wọ́n sápò ẹ ní ìdí ẹ̀ sà ẹ ní ìdí ẹ̀ ẹ yé jẹ́ kó máa bẹnu àtẹ́lu àwọn tó bá ń ṣiṣẹ́ àfà because ọ̀nà tẹ́ gbà bí mo ṣe rí ìmúra àfà lẹ́mú oníṣègùn sí ní ìbílẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹmu ewé ẹmu egbò fine ẹ fẹ́ lo Alhaji Taiwo Hassan ògògò ẹ fẹ́ lò wọ́n bí àtẹ̀gùn ìpè táwọn èèyàn bá ti mọ̀ pé ẹ̀yin náà wà lára àwọn tó gbóògùn lọ fún wọn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní patronize yín àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹni tó lè gbé nǹkan lọ fún gògò tó gògò lè lò ẹ jẹ́ káwa náà ká pè wò ẹ ní ìdí ẹ̀ kì í kí aláṣetì kú iṣẹ́ ẹni tó ṣe àṣeyọrí òun ni èèyàn máa ń kí èèyàn kì í kí aláṣetì nítorí pé kò tí ẹ ìṣàṣeyọrí wọn ìbọ́ta kan wá sọ fún wa pé ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ bọ́ta wá sọ fún wa pé ẹ gbàgbọ́ lọ fún wọn nígbà tí wọ́n bá rí àṣeyọrí iṣẹ́ ọwọ́ yín àwọn ẹbí wọn ló máa polongo yín fún wa ọpẹ́lọpẹ́ ní báyìí o ẹ tí wàá ṣàṣeyọrí nǹkan tẹ́ ẹ gbé lọ ẹ tí mọ̀ bóyá wọ́n jẹ́ kán lò ó gan ẹ wá bọ́ta ẹ ti wá ń sọ fún wa ipe ẹ̀yin lẹ gbé nǹkan lọ fún wọn ẹ wá fi ń bùgà fún wa káwọn èèyàn lè bẹ̀rẹ̀ sí ní gbá yín láago ẹ ti rí níbi pé ọ̀nà ọ̀la yín ti ṣí tọ́nà ọ̀la ẹ̀dá bá ṣí kò sí baba ńlá baba ẹni tó lè di tọ́nà ọ̀la yín bá ṣí ẹnikẹ́ni ò lè di ṣé rí gbogbo ìtẹ́ bọ́ta wá sọ fún wa yẹn ẹ ní ìdí ẹ̀ àgbàlagbà dẹ̀ ní àgbàlagbà ní ẹ ní ìdí ẹ̀ láti bọ́ta wá sọ̀rọ̀ ẹ̀ fún wa wọ́n rán yín níṣẹ́ nǹkan tẹ́ ẹ lọ ṣe yẹn ó jẹ́ kó wà confidential ni nǹkan tẹ́ ẹ lọ ṣe yẹn tó bá jẹ́ nílànà olóyìnbó nǹkan tó bá ń ṣe èèyàn dókítà tó ń treat èèyàn lẹ́tọ̀ àti sọ fara ta pé ẹni tó wá tó lọ yẹn nǹkan báyìí ló ń ṣe ni mo fi fún lóògùn ẹ̀ àti pé nínú ìṣègùn ìbílẹ̀ náà ó yẹ kẹ́ ẹ nírú nǹkan tá à ń pè ní
awo mẹ́nu mọ́ ṣe awo ẹnu ó yẹ kẹ́ ẹ ṣàwo mẹ́nu mọ́ kò yẹ kó jẹ́ ẹ̀yin lè máa wá síta nítorí pé kíni a mọ̀ yìí pé àdúrà wa máa gbà lórí Sàtì a mọ̀ pàdúrà wa máa gbà lórí wọn a mọ̀ yìí pé wọn ò ní bá lọ ìgbàgbọ́ wa dúró lórí pé wọn ò ní kú sí Ọlọ́run lè fi wọn ṣe mírèkù wípé wọ́n já kọ̀kọ́ nínú ẹni tí stage 4 cancer ò gbẹ̀mí ẹ̀ Ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ ó kéré nínú nǹkan tọ́lọ́run lè ṣe fa bẹ́ẹ̀ ni ó kéré ó bíntín nínú tọ́lọ́run lè ṣe bẹ́ẹ̀ ni so ẹ ní láti máa sọ fún wa pé ká máa gbàdúrà gbogbo wa là ń gbàdúrà ẹ ní láti fi wọn wá polówó ọjà yín àgbàlagbà ni yín kẹfẹ ní ẹlẹ́ni sílẹ̀ gbogbo yín bẹ̀rẹ̀ sí ní bọ́sta ìkànnà bọ́ta ó ń ṣe bí ẹni ṣe tíátà ẹni kan máa gbógògbò bọ̀ lọ́dọ̀ mi ẹni kan máa gbógògbò bọ̀ lọ́dọ̀ mi kí ló ń ṣe gbogbo yín tẹ̀ ń ṣe balabala bíi black and white television ẹ stop ṣe bẹ́ẹ̀ jọ kẹjẹ ká gbọ́ràn.